kókó ń ta wá ṣe níjókòólẹ̀ yìí gangan òun rèé. kí kálukú lè bá rí dáadáa gbà fúnra rẹ̀ ká farabalẹ̀. ìfarabalẹ̀ tá a wí nítorí ire ara wa ni torí oríire wa ni o. kò ní ká dákun ká farabalẹ̀ dáadáa. àdúrà rere fún ọkọ àtìyàwó rẹ̀. orígun rẹ̀ láwa o. kó má kó ẹnìkan tí yóò bá nábì lẹ́ẹ̀mẹ́ta tẹ̀léra wọn wípé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam káwí tẹ̀lé àwọn àgbàlagbà báyìí. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. وبه نستعين. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد. وعلى آله. وعلى أهله. وأصحابه. وأصحابه. وسلم. آمين. آمين. ẹyọ kanu mẹ́ta la fẹ́ kó wí kórìírí ó lè bá jẹ́ tiẹ̀ ọ̀yá lẹ́ẹ̀kan sí i. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. allahumma salli. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi. wa ala ahlihi. wa ashabihi. wa ashabihi. wasallim. odi méjì ó kọ ẹyọ kan. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. allahumma salli. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi. wa ala ahlihi. wa ashabihi. wa ashabihi. wasallim. wasallim. àmín mẹ́ta. amina. amina. amina ya allah. ìtọrọ àdúrà rere fún àwọn ẹnitọ́lẹ̀ òun ṣoore fún méjì yìí ọkọ àti ìyàwó ẹ̀ títọrọ oore fún wọn ṣe é mọ̀ pé ẹ bá fẹ́ tọrọ oore fún ẹnìkan àfi kọjá sí pé àwọn tọ́lẹ̀ òun ṣe àṣepé oore fún láàmú tiwọn àwọn àfibẹ̀ lọ́hùn àpè kó ṣe rere àṣepé fún lágbájá yìí ẹni ó sì kọ́ wa pé ká ṣe bẹ́ẹ̀ ọba tó dá wa ti jẹ́ wa lọ́ọ̀ ni Allah Allah subhanahu wa ta'ala òun ló sọ pé bá ká ti ṣe nu kódò kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ni ẹ lè má mà o ń gbọ́ ṣe pọ̀ bá dáadáa lòun ẹ mọ̀ nǹkan báyìí mọ́ kọ́ yín kọ́ wa gbé fún atẹ́gùn fún wa kọ́ wa máa jíṣẹ́ fún wa aṣáájú gbogbo ẹ̀dá yẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam iná lọ́wọ́ gbèsè náà fún ẹni tá a tọrọ àsàlátù fún èmi yìí náà lọ́lọ́wọ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ní ká anabi jíṣẹ́ fún wa gbogbo àgbáyé ló jíṣẹ́ fún alájẹpé lànàbì kì í ṣe ẹni tó jíṣẹ́ láàbọ̀ sallallahu alayhi wa sallam. ó sọ báyìí pé a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in واذكر عبادنا إبراهيم
وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. أعوذ بالله من الشيطان الرجيم. بارك الله فيك. بسم الله الرحمن الرحيم. إن شاء الله. وذكر عباد الله. وذكر عبادنا. وذكر عبادنا. إبراهيم. إبراهيم. وإسماعيل. وإسماعيل. ويعقوب. ويعقوب. أولي الأيدي والأبصار. أولي الأيدي والأبصار. إنا أخلصناهم بخالصة. إنا أخلصناهم بخالصة ذكر الدار. وإنهم عندنا لمن المصطفين الأخيار. لمن المصطفين الأخيار. صدق الله العظيم. صدق الله العظيم. أقول tóbi lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر. الله أكبر. الله الله أكبر كبيرا. الله أكبر كبيرا. الله أكبر كبيرا. والحمد لله كثيرا. الحمد لله كثيرا. وسبحان الله. وسبحان الله. بكرة وأصيلا. بكرة وأصيلا. Ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ. Ànábì sọ fún wa pé Ọlọ́run mi ní wí fún yín pé wadhkur ibadana. وذكر عبادنا. Kí n fi àwọn ẹrú òun méjì yìí hàn yín. إبراهيم. Kí n sì fọ̀rọ̀ wọn kọ́ yín lẹ́kọ̀ọ́. وذكر عبادنا. Ọ̀rọ̀ àwọn mẹ́ta yìí tí wọ́n ń jẹ́rù èmi Ọlọ́run ní n fi hàn yín, kí n fi kọ́ yín lẹ́kọ̀ọ́, kí n fi yé yín, kí n fi mọ̀ yín, kẹ́ ẹ fi lè mọ̀ tẹ́ mà látara wọn. إبراهيم. Àkọ́kọ́ nu wọn ni Ànábì òun Ibrahima. وإسحاق. Àtànábì òun Ìsàhákọ̀. ويعقوب. Àti Ànábì Yakuba. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni Ọlọ́run ní kó ń fọ̀rọ̀ wọn kọ́ wa lẹ́kọ̀ọ́. Èmi yín lọ́lọ́run ní ká Ànábì ó fi kọ́ lẹ́kọ̀ọ́. أولي الأيدي والأبصار. أولي الأيدي والأبصار. أولو الأيدي والأبصار. Ọlọ́run ni mo fún wọn lẹ́ni tí al-aidu aliyadu alibaraka. Mo bùn wọn ní yadu. Mo fún wọn lọ́wọ́. Ọwọ́ afa alibarika ọwọ́. Ó gbé tì wọ́n. Wọ́n kàn lọ́wọ́ lásán. Ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ lásán lónìí. Ọ̀sẹ̀ alibarika mẹ́. Iná. Wọ́n dààmú yọ wọn wúru wọn mọ́ á dààmú. Wọ́n máa ṣe fìtínà ni. Àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Iná. Ulili aidi wàlẹ́ àbọ̀sọ́ọ̀rì. Ulili aidi wàlẹ́ àbísọ́ọ̀rì. Allah ni mo fún wọn lọ́wọ́ bọ̀ àlùbáríkà síbẹ̀. Gbogbo ọwọ́ wọn báyìí àlùbáríkà ni. Mo fún wọn lágbára. Ìní Allah ní kò máa ń bẹ̀ ní tí mo tún fún wọn. Ó tún kù. Wàlẹ́ àbọ̀sọ́ọ̀rì. Mo fún wọn lérí pípé. Èrí wọn pé. Èrí wọn ó pé. Èmi ni mo ṣe wọn bẹ́ẹ̀. Lákàyè wọn jókòó. Wọ́n ma ọ̀rọ̀ yé wọn. Ọlọ́run ni mo ti ṣe fún wọn nù kọ́ wá dáa dúró. Inna akhlasinahum bi khalisati dhikra dari. Barakallahu fika wa fina jami'a. Inna akhlasinahum bi khalisati dhikra dari. Inna akhlasinahum bi khalisati dhikra dari.
ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ni àkàlásí náà mo sà wọ́n mo yàn wọ́n mo ṣe wọ́n lólú àkàlásí náà ń bí kọ́ ọ̀lì sọ gbogbo tá a fi sáyàn téèyàn fi mọ̀ pé ní ẹ̀yìn yìí ò tún parẹ́ mọ́ ọlọ́run ni mo ṣe fún wọn àmẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún díkìrà dáàr èyí tí mo ṣe fún wọn lọ́ọ̀gbà kan kọ́ o ní gbogbo ayé bẹ́ẹ̀ ni tọ́wọ́ tún dàlí kìyàmà náà bẹ́ẹ̀ ní ṣe fún wọn àmẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. وإنهم عندنا لمن المصطفين الأخيار. بارك الله فيك يا أخي. وإنه عندنا لمن المصطفين الأخيار. وإنهم عندنا لمن المصطفين الأخيار. ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ni lọ́dọ̀ tèmi ọlọ́run tí mo dá wọn lámìnà lè mo ṣe tọ̀fẹ́ ìnàlẹ́ àkàyèrè mo ṣe wọ́n lẹ́ni ẹ̀sà tí gbogbo ẹni tí ń bá ń fẹ́ kó wọn dẹ ní ẹ̀sà kó kíyèsí wọn kọ́ wá tara wọn béèrè ìjẹ́ni ẹ̀sà lọ́dọ̀ òun ọlọ́run òun ó sì ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run òdodo ni ọkọ ìyàwó alikọ́sì mi àbí alikọ́sìmì ọ̀sọ́ àti ìyàwó rẹ̀ Aisha Àṣàbí alikọ́sìmì ọ̀sọ́ ẹ̀mẹ́jẹ̀jì wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́ ọlọ́run ló fi wọ́n hàn wá ọlọ́run ló fi hàn wá kí ẹ ṣe pé adọ́gbọ́n sí àgẹ́sì fọ̀rọ̀ ọlọ́run tó gbóyè wá fún wa pé báwọn mẹ́tẹ̀ẹ̀ta ti rí nù lọ́rọ̀ rẹ̀ náà láti kéyìí ọlọ́run wọlé àwọn tọkọ-tìyàwó ẹ̀mẹ́wájú mi yìí ọlọ́run tó fún yín lọ́wọ́ ọlọ́run jẹ́ rírẹ́ fi ṣe. Amina. Fàlùbáríkà sọ́wọ́ yín. Àmín. gbogbo ntẹ́ ẹ̀ máa ń gbámú kọ́mọ lálùbáríkà. Àmín. gbogbo ntẹ́ ẹ̀ máa ń fi ń ṣe kọ́mọ lálùbáríkà. gbogbo ntẹ́ ẹ̀ bá ń ṣe kọ́mọ lálùbáríkà. Àmín Ìmáàmù. Àmín. gbogbo ntẹ́ ẹ̀ bá máa fọwọ́ ṣe láyé kọ́mọ lálùbáríkà. Àmín. Àmín. torí kó lálùbáríkà lọ bá nǹkan Àmín. kó lálùbáríkà lọ gbèrè. Àmín. eri pípé tọ́lọ̀ fi ròyìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí ẹnìkan tí máa jẹ́ kó rí yàn pé illallah Ayakumullah. ó sì sọ gbọ́dọ̀ ń tóbi pé Allah oore orí pípé ọlọ́run kò fi sọ ọ́rẹ́ ń ta fún yín Àmín. àwọn ọmọ yín kí wọ́n máa dé pẹ̀lú gbogbo àwọn oore Àmín. gbogbo àwọn oore yìí kó máa jẹ́ tiwọn náà. Àmín. Allah nabi sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. kó ṣe wọ́n lólú ọmọ Àmín. kó ṣe wọ́n lálùbáríkà Àmín. kó jẹ́ wọ́n lálùbáríkà Àmín. kó jẹ́ wọ́n jẹ́ àpéwò níbi ìtọ́lọ́hun àti tànàbì Àmín. ọlọ́ọ̀lọ́hun títóbi rẹ̀ àti ọlọ́ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam kábà ṣe àmì mẹ́ta mẹ́ta tẹ̀léra wọn. Amina. Amina. Amina ya Allah. ọlá al-Qur'an Àmín. bẹ́ẹ̀ la fẹ́ kọ́ lọ́wọ́ ṣe Àmín. ó sì ti ṣe báwọn àgbàlagbà ti tọ́ ọ rẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀. Al-Fatiha. Àmín. Àmín bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا الضالين آمين 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 يا الله. bàbá àgbà gbogbo mùsùlùmí wọ́n ní àlùfáà wa tí àwọn àgbàlagbà ayọ̀ǹda kí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run nísìn. àlùfáà Ọlọ́hun kẹ́mi aládẹ̀mí Sheikh Abdallah bun Abdulrahim Ọlọ́hun kẹ́mi aládẹ̀mí. wọ́n ní iṣẹ́ tí àwọn bẹ̀ wọ́n yìí wọ́n kápá rẹ̀ púpọ̀. láwù káfáà wọ́n yẹ lómi iṣẹ́ kò ní ní kàfáà. bí iná tó bá jó dérí kókó wọ́n sì ní wọ́n sì yànṣẹ́ báyìí ò sì ní kàfáà. wọ́n sọ bẹ́ẹ̀ fún kò sì sí ní tó lè ṣe. àmọ́ o Ọlọ́run kẹ́mi aládẹ̀mí wàlákà káfáà torí pọ́lọ́ ó fún ọ ní kàfáà ọ̀kájú ẹ̀ ní Yorùbá nù ó so ọwà dáadáa níbi sísọ̀rọ̀ Ọlọ́run gbogbo tí ń jẹ́ àpadà sí ibú ọlọ́mọdé ọdọ́dọ̀ rẹ̀. Àmín. ẹ bá ń ṣe amẹ́ta fún ẹ bá ń ṣe amẹ́ta fún. Àmín. 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 Àmín ya Allah. Ọlọ́run kó ṣe sùúrù kó dákun ó ti ṣe ọ́ torí pé sára rẹ dáadáa báwọn. Àmín. Àmín alibarika ọlá yín. oore kíni oore sísọ̀rọ̀ Ọlọ́run. Àmín ọlá yín. kó sì rí gbé kalẹ̀ kó rí gbé kalẹ̀ kó sì yé wa kó wá jẹ́ bí wọ́n ti ṣe nù bí èsì pé ọgbà àwìn rẹ̀. Ayakumullah. wọ́n máa gba àwìn kan. Ọlọ́wọ́ bò yín láṣìírí sí ìmáàmù. nǹkan tí èsì tiẹ̀. Akramakumul karim. àwọn èmi náà kì í ta lọ́ọ́ lò ń bẹ̀ o irú ẹ̀kọ́ ni tiẹ̀. Ayakumullah. ọba ọbẹ̀ lọ́n kọ́ dákun. Àmín ìmáàmù. kọ́ bá mi sọ ẹ níbi àpadà sí ibú. Àmín alibarika ọlá yín. kọ́ bá mi lahọ́ bí àpadà sí ibú. Àmín alibarika ọlá yìí tẹ́ wa. ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ bá ń ṣe amẹ́ta fún tọrọ Ọlọ́run. Àmín 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 ya Allah. Ọlọ́run dídí gbogbo ẹ̀ òun náà ní gbogbo ẹ̀ gòkè sábọ̀ Suratul Fatiha. Àmín. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله. Ọlọ́run wa mi kọ́ ọmọ ṣe bó ti bá ti ń ṣe fún ọ yìí bàbá tún délé kúrò níyà yín tó tún rántí àdúrà yìí tó máa ṣe àmín yóò tún máa ṣe ní tuntun ìgbàdàn àwọn bá ti ń ṣe àmín ní ọmọ di tuntun fún ọ insha Allahul Karim gbogbo ẹ̀yọ́ máa wá tí mo mọ̀ ní jàmá eléríire nìyí ọba yín pàdé níhìn ọba yín bẹ̀ lọ́n kọ́ dákun ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni Ọlọ́run jẹ́ dé dáadáa. Àmín. ẹ ti dé ẹ ń bọ̀. Àmín. ẹ ń bọ̀. àwọn tí a kó wá dọ̀ mí. Akramakumul karim. àwọn tí wọ́n wá bí tí wọ́n ṣàpẹ́lẹ̀ àwọn àgbàlagbà pọ̀ láti ọ̀dọ̀ ajiwa mẹ́kúdí aji Mudasir
ajiwa abdulkadir ọlọ́run wà ayára ajá abdulkabir sayuti mukadam isa authentic Naam. gbogbo yejú wa bẹ́ẹ̀ tóbi dọ́dọ̀ ajiwa abdulkali bature lápapọ̀ ó fi wá dọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ wájú wa yìí náà alhaji alhafiz international Lekki almubarak bákan náà khalifa ńkọ́ khalifa lọ́yà alifa wa gbọdọ̀fù lọ́yà gbogbo wọn yìí nítorí alikásìmí Lọ́yà. lọ́yà ti wà mẹ́ Insha Allah. gbogbo yín pátá Wa marhaba. ọba wa ní ọmọ wa nìyẹn o àmọ́ ẹsẹ̀sẹ̀ ń bọ̀ ni ẹ̀ tí ì dé o wọn lọ́nà kó jáde dáadáa ẹsẹ̀sẹ̀ ń bọ̀ ni Àmín àlùbáríkà ọlá yín Imam. kó má ṣe oore yín ní àbíkú oore Àmín àmín amina. Àmín. oore lọ́lọ́run ṣe fún yín wọ̀ yìí oore lọ́lọ́run ṣe fún wa yìí oore ni Àmín. ọlọ́run ṣe sùúrù dákun má ṣe oore wa lábíkú Amina. àwọn pàápàá má ṣe wa lábíkú ọmọ Àmín 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 amina. Àmín. wọ́n ní á dé dáadáa lọ́yà wa Ismail Ọláwúwo ẹ̀sẹ̀ àmì rẹ̀ jákèlì Amina. wọ́n ní á dé dáadáa àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni Amina. wọ́n lé àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni Amina. wọ́n lọ́lọ́ ń já dé dáadáa Amina. wọ́n lá dé lẹ́kùn Àmín. lẹ́kùn Àmín. gbogbo tí dá yẹn láàmú tí dá yẹn lágbóná tí bá rere jẹ́ mọ́ ni lọ́wọ́ ọlọ́run níjọ́ dọ́dọ̀ wa Àmín àlùbáríkà ọlá yín. látòkè délẹ̀ wa Àmín Imamu. àti alhaji wa authentic tí wọ́n sì ń bì Isa As-Salati lápapọ̀ kó rí bẹ́ẹ̀ fún gbogbo wa bẹ́ẹ̀ Amina. Àmín. Hasbunallah Danjuma lápapọ̀ Àmín. ọlá nabi Muhammad sallallahu alayhi wa sallam Sallallahu alayhi. ọlá ọ̀rọ̀ ọlọ́run tó ga àti ẹ̀bẹ̀ rẹ̀ tó tóbi tí jẹ́ kí gbogbo oore ẹni ó pé mọ́ni lọ́wọ́ Àmín. tí kì í jẹ́ ká burúkú ó ráyè wọbẹ̀ wọ́n láwọn òkè fún gbogbo wa ká máa ṣe àmín ẹ̀ lè yọ mí sẹ́tì gbogbo wa wọ́n òkè fún a máa ṣe àmín. 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 أعوذ بالله من الشيطان الرجيم Amina. بسم الله الرحمن الرحيم Ẹ tẹ́wọ́ yín ẹ máa وبه sàmín. نستعين Àmín. الله لا إله إلا هو الحي القيوم Àmín. لا تأخذه سنة ولا نوم Àmín. له ما في السماوات وما في الأرض Àmín. من ذا الذي يشفع عنده إلا بإذنه Àmín. يعلم ما بين أيديهم وما خلفهم Amina. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء Àmín. وسع كرسيه السماوات والأرض Àmín. ولا يؤوده حفظهما وهو العلي العظيم Àmín. آمين متى متى Amina. Amina. Amina ya Allah. alam nashira tọ́jẹ́ sura kan aláyà mẹ́jọ ẹ ké fúnra yín á ké fún yín Àmín. ọlọ́run jọ máa ṣe fún yín lọ́gbére. Àmín. Alam nashira laka. الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا إيه. فإذا فرغت فانصب آمين. وإلى ربك Al-Qasim bẹ́ẹ̀ sẹ́wọ́ àdúrà náà. farghab. آمين àti gbogbo oyejú wa yìí آمين آمين Ajá Hafiz, ṣé ti rí pé owó yín yóò pé 100 báwọn ẹ máa ṣe àmì rẹ̀ lọ́gbére ká máa ṣe àmì rẹ̀ lọ́bẹ̀. آمين آمين Àwọn àgbàlagbà wa ti múra láti dìde. Àwọn àgbàlagbà wa ti múra láti dìde báyìí. Imam Bashiruddin Jamiu Masjidin Ìlọrin waqakallahu min su'i akiba. wọ́n ní wọ́n ti lọ gba owó tó ń wá. Owó àdúrà ni wọ́n pe léyìí. Ẹ̀rọ Ọlọ́run kan owó ilẹ̀ tòyìnbó. Imam Bashiruddin
ẹlẹ́wọ̀ ẹ̀tù alami kò ní bàjẹ́ alami náà ńkọ́ kò ní bàjẹ́ masjidi Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba. Imamu Bashiruddin Jamiu Masjidin Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Imamu Bashiruddin Jamiu Masjidin Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Ọlọ́run ní ṣe léyìn léyìí tẹ́ lọ kẹ́yìn Ìlọrin wakọ̀ ọlọ́run wa mẹ́ta mẹ́ta amina 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 ya Allah bó o lo wí. Imamu Bashiruddin. nísìnyí àwọn àgbàlagbà wa wọ́n ti fẹ́ dìde báyìí láti máa lọlé màìnàjà ti yá. Imamu Bashiruddin Jamiu Masjidin. gbogbo tó kù tá a fẹ́ ṣe. Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba. Bikulli lisani bali bikulli jawari bikulli lisani bali bikulli jawarihi. Aqulu ada mallahu dawlata alimi Aqulu ada mallahu dawlata alimi Bikulli lisani bali bikulli jawarihi Aqulu adama Allahu dawlata alimi Aqulu adama Allahu dawlata alimi Imamu Bashiruddin Jamiu Masjidin Ìlọrin wakọ̀ kálọ̀ mi suyi akiba Imamu Bashiruddin àwọn àgbàlagbà wa ti múra láti dìde Jamiu Masjidin asoríire púpọ̀ Ìlọrin wakọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mi suyi